Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist ta tún gbọ́ èyí tó lágbára o. Wọ́n ní àwọn olórí, wọ́n ní wọ́n lọ bá bàbá onífá o wípé kí wọ́n wá lọ bá wọn bẹ̀ kábíyèsí wípé kí kábíyèsí kí wọ́n jẹ́ kí Queen Naomi kí wọ́n attend party reconciliation party èyí tí wọ́n fẹ́ ṣe fún wọn pẹ̀lú àwọn ẹ̀gbọ́n kábíyèsí àwọn sísítà kábíyèsí pé àwọn fẹ́ kí àwọn olórí wà níbẹ̀ kí wọ́n parí ìjà fún wọn. So wọ́n ní wọ́n lọ bá kábíyèsí. Wọ́n nígbà tí wọ́n dẹ̀ dé ọ̀dọ̀ kábíyèsí, wọ́n ní kọ́ tiẹ̀ tó débẹ̀, wọ́n ní bàbá yẹn ti ń béèrè lọ́wọ́ wọn pé ǹjẹ́ a rí ẹnikẹ́ni tó ti ṣe burúkú sí Queen Naomi nínú yín rí? Wọ́n ní rárá. Wọ́n ní bàbá yẹn tún béèrè lẹ́ẹ̀kan sí wípé ǹjẹ́ a rí ẹnikẹ́ni tó ti ṣe burúkú sí Queen Naomi nínú yín rí? Wọ́n ní rárá. Wọ́n ní bàbá yẹn bá ní ó dáa tóun bá lóun ò tẹ̀lé yín lọ ní ìsìn á dàbí ẹni pé bóyá lòun ò fẹ́ kẹ́ ẹ parí ìjà pẹ̀lú Queen Naomi. Wọ́n ní bí gbogbo wọn ṣàṣe tẹ̀lé bàbá yẹn lọ sí ọ̀dọ̀ kábíyèsí nìyẹn. Wọ́n ní ìgbà tí kábíyèsí ti rí bàbá yẹn, wọ́n ní kábíyèsí ti rí pé bóyá bàbá yẹn nìkan ló wá. Wọ́n ní yíyọjú tí kábíyèsí máa yọjú wá ló bá rí pé àwọn olórí gbogbo wọn mà ló tẹ̀lé bàbá wá o. Ní kábíyèsí bá ń béèrè lọ́wọ́ wọn pé kí ni wọ́n fẹ́. Ni wọ́n bá ní pé àwọn fẹ́ kí Queen Naomi kí wọ́n yọjú sí reconciliation party táwọn fẹ́ ṣe. Wípé nítorí pé ìjà táwọn ń jà kò make sense. Wípé so kí kábíyèsí bá wọn sọ̀rọ̀ so that wọ́n á lè attend reconciliation party yẹn. Wọ́n ní nǹkan tí àwọn fẹ́ nìyẹn. Wọ́n ní kábíyèsí ní òkè kò sí wàhálà tí wọ́n bá ti lè búra pẹ̀lú ancient sword wípé ọ̀rọ̀ bá parí ara ẹ̀ o. Wípé kí wọ́n ní sùúrù. Wọ́n ní bí kábíyèsí ṣe lọ gbé ancient sword jáde nìyẹn. Wọ́n ní ìgbà tí kábíyèsí dẹ̀ gbé ancient sword jáde, wọ́n ní Dr. Elizabeth èèyàn wa àtàtà àwọn náà kọ́kọ́ mú ancient sword lọ fi búra pé tó bá jẹ́ pé àwọn ṣe burúkú sí Queen Naomi rè àbí àwọn ń gbèrò láti ṣe burúkú sí Queen Naomi kí ancient sword yìí kó fi ojú àwọn rí rẹ́dẹ̀rẹ́dẹ́ o. Wọ́n ní wọ́n bá ní okay o, Dr. Lizzy ti búra tiẹ̀. Wọ́n ní wọ́n bá ní kí àwọn ìyókù kí wọ́n máa búra. Wọ́n ní ìgbà tí kábíyèsí máa fi gbé ojú sókè, wọ́n ní àwọn àǹtí wa gbogbo wọn ti mérí, wọ́n ti sálọ. Wọ́n ní kankan nínú wọn wọn ò rí ẹ̀yin èèyàn lé. Wọ́n ní kábíyèsí bá ní kán dúró o. Wọ́n ní eré ni o. Wọ́n ní eré ni o lẹ́sẹ̀ àwọn àǹtí wa. Wọ́n ní kábíyèsí bá wojú bàbá onífá. Wọ́n ní bàbá onífá náà bá wojú kábíyèsí. Wọ́n ní wọ́n bá ń wojú ara wọn. Wọ́n ní bàbá yẹn ni òun náà ti mọ̀ pé irọ́ ni wọ́n ń pa pé alágẹ̀bẹ̀ obìnrin ni wọ́n. Wípé òun gangan òun mọ̀ọ́mọ̀ mú wọn wá síbí ni kí wọ́n wá fi ojú wọn kán wá fi rí nǹkan tó máa ṣẹlẹ̀ sí wọn. Wọ́n ní kábíyèsí ní àwọn èèyàn rádaràda pé wọ́n fẹ́ ṣe bí fún Queen Naomi ni wọ́n fi láwọn fẹ́ plan reconciliation party. Wípé gbogbo èrò inú wọn ló mọ̀. Ẹ̀yin èèyàn lé. Àfi kí Ọlọ́run Elédùmarè kó máa ṣọ́ wa o. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, ten like, ten share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé ẹ
àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́. Orúkọ mi ni Máṣọlá kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lè à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ọlọ́run gbogbo Elédùmarè. yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn o, tí wọ́n ní kábíyèsí wọ́n fa ancient sword yọ. Wọ́n ní bí bàbá wa dẹ̀ ti bọ́ ṣe fa ancient sword yọ báyìí, wọ́n ní gbogbo àwọn olórí yìí pátápátá wọ́n náà ti disappear, àmọ́ ni wọ́n mérè ni. Ẹ̀yin èèyàn lé rí pé yìí tún lágbára. Wọ́n ní kábíyèsí wọ́n ń rẹ́rìn pé àwọn ti mọ̀ wípé nǹkan tán bá wá sínú pálàsì yẹn kì í ṣe nǹkan tó dáa, wípé àwọn wa máa lajú àwọn sílẹ̀ kí tàlọ́bù kókó wọ̀ àbí kí eṣinṣin kókó wọ̀, wípé rárá o, wípé wípé reconciliation party ìranù tán fẹ́ ṣe, pé kán lọ máa ṣe reconciliation party wọn fúnra wọn, pé Queen Naomi ò ní ever wá sí inú party wọn, pé torí àwọn ò lè jẹ́ kí wọ́n wá ọ̀tí Queen Naomi. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé bí a ṣe gbọ́ wọ́n ní wọ́n ti sọ fún wọ́n náà ti sọ fún Queen Naomi pé kí wọ́n wà very very careful. Amúgist wa wípé màmá wa Fúnkẹ́ Adéjùmọ̀ Reverend Mother wípé wọ́n sọ fún wọn pé kí wọ́n má attend party yẹn, wípé nítorí kò safe fún wọn, wípé àwọn ẹ̀gbọ́n kábíyèsí wọ́n ní good intention o, wípé ṣùgbọ́n àwọn olórí yìí pé intention wọn ò dáa, wípé so kán má attend party yẹn. So gist la gbọ́ la ní ká mú wá fún yín. Ọlọ́run Elédùmarè ọba láàánú á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Ní agbára Ọlọ́run òkè òkè ni ọlá yín á máa lọ. Ẹ má gbàgbé subscribe o, kí ẹ dẹ̀ tẹ notification bell. Ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ ti subscribe, a dúpẹ́ lọ́wọ́ yín. God will bless you. Please share this video, like and subscribe. God bless you.